Africa Content TV. Mọ̀rọ̀wá òkèèrè lọ̀rẹ́ níyì tábà ń wọra wa lókèrè á ní ìlọ́wọ́ ara wa lápọ̀lẹ́ lọ́wọ́ ara wa gẹ́lẹ́ bí ìgbà tá à ń wo ìlà ọwọ́ wa lókèrè ṣùgbọ́n ìgbà tá a gbé e súnmọ́jú àárín mọ́. Eléyìí jẹ́ nǹkan kàyéfì àkọ́kọ́ lára Pasuma Wonder. Bí Paso ṣe ń wo àáfàá lókèrè tí ń pọn yín lé bó ṣe tó wá súnmọ́ ìyẹn àáfàá tó kọ̀ wá bò ó lójú pé ṣèbọ̀rẹ́ mi ni. Béèyàn bá ń wá kàyéfì ó gbọ́dọ̀ mọ̀ wípé gbogbo ọ̀nà tọ́lọ̀ ń gbà ṣẹ̀dá Alhaji wa Abdulwasi Alabi Pasuma Wonder èèyàn gbọ́dọ̀ mọ̀ wípé ìgbésí ayé Paso yóò kàyéfì. Gbogbo ẹ̀yin tọ́rọ̀ yé tẹ wà níjókòó yìí lónìí ẹ bá mi ṣe líhìlá fi ẹyọ kan fún Paso wá sí ti ṣera ìwọ fi anfusikum. Afala tubsirun. Bọ́wọ̀ rẹ̀ ọba tó bí sánà ná Ọlọ́run rà níyàn. Gbogbo ilẹ̀ kéèyàn bá ọmọ béèrè wípé kàyéfì dà kéèyàn dá ẹgbẹ́ lẹ̀ Pasuma fans club kó sì gbajúgbajà kí wọ́n máa ṣe Ramadan lecture kó gbajúgbajà kí wọ́n di foundation kí wọ́n máa rán àwọn ọmọ aláìlẹ́bí aláìlára lọ léèwé. Ọ̀sọ̀ wọn o àwọn arí gọ́vnà àwọn ti Kaduna ń bẹ ń bí àwọn Togo ń bẹ ń bí àwọn Ivory Coast ń bẹ ń bí Lábìjan wọ́n wà níbí àwọn ti Sokoto àwọn ti Tàbújá àwọn ti Èkìtì àwọn ti Ọ̀ṣun àwọn ti Ìbàdàn àwọn ti Èkó Tàlímọ̀ṣọ́ ẹgbẹ́ olórin nǹkan kan bẹ lára yín tí ń mí Ọlọ́run ò ní jẹ́ kí nǹkan náà kú. Àmín. Bí àlùbáríkà bá dùn ẹ̀dá lára yóò ṣàṣeyọrí ọlá àlùbáríkà ni Pasuma Wonder ń jẹ tó o bá mọ̀ wípé o fẹ́ kí tiẹ̀ náà dé ẹsẹ̀ ní dábìkà fún Paso Ọlọ́run lọ́mọ tí ó fi dínú ayé yìí. Bismillahir Rahmanir Rahim. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Pasuma nínú ọlá lílábì kọ́dọ̀dọ̀ mọ̀mọ́ yín. Àmín. Kọ́dọ̀dọ̀ àwọn tó bí yín. Àmín. Kọ́dọ̀dọ̀ àwọn ọmọ yín. Àmín. Kọ́dọ̀dọ̀ gbogbo àwọn olólùfẹ́ yín. Àmín. Ọlọ́run ọ̀dà ohun tí rẹ o. Ọlọ́run ò dáhùn tí ì rẹ̀. Láwọn àfáà tí wọ́n jókòó ibi jẹ́ àwọn pé yìí láyé kàmáàlì káwọ gbogbo nǹkan ká wá kọ́ dáa tán Ọlọ́run nìkan yóò. Kò síbẹ̀ yóò ti ṣe tí ó da tẹ́ni tí ń wá ọ̀tẹ̀ ò ní rí ọ̀tẹ̀ dì. Àní ṣe kankan pé àwa ṣe é tán débi wípé ọlọ́tẹ̀ ọ̀wá ní òun ò rí kankan wí. Yọ́yẹ̀ yà wípé èwo la ṣe jù náà wọ́n ti mú wọ́n ti ṣe ó ti dáa jù. Ẹlòmíì torí ọ̀tẹ̀ ńgbà tí ọ̀rọ̀ tẹ̀ ṣe mọ́ yóò gbé torí kí ni ó sì wá kọ́ lé rẹpẹtẹ kí ló le tó bẹ́ẹ̀. Tí ọba kọ yóò gbé kò rí lé kọ́ yóò fi sọ̀tẹ̀ o tún wá kọ́ wá gbé ìwò la ṣe jù iná wa lọ àga wa lọ kí ló le tó bẹ́ẹ̀ lórí ẹsẹ̀ mẹ́fà lọ́mọ lónìí bọ́ ọ bá rí ayé jẹ ẹsẹ̀ mẹ́fà o. La ilaha illallah. Bọ́ ọ bá rí ayé jẹ ẹsẹ̀ mẹ́fà. Ẹsẹ̀ mẹ́fà náà ni. Alhaji Pasuma Wonder ẹ máa lọ bí omi tí máa lọ sí ìwé yìí ẹ máa lọ bí atẹ́gùn tí máa lọ sí ìwé yìí mo fi ń kọ́ gbogbo ẹ̀yin Pasuma fans club pátápátá alájà wa Àbíkẹ́ mo kí yín mo sà yín kálukú ọ̀nà fún okùn ṣòkòtò ẹ̀ kó lé ohun tí tán lọ́dún eégún tọ́mọ aláàgbọ̀ ọ̀rọ̀ àkàrà tí ó jẹ pọ̀. Ẹ̀yin executive tàná mo kí yín ẹ̀yin executive ti jẹta mo kí yín. Mo rọ̀ wá ẹjẹ́ lọ di òkú Ọlọ́run mú ta ni Pasuma fi òògùn halẹ̀ mọ́ rí tó pé wàá rí ọwọ́ mi màá fẹjọ́ ẹ sùn màá kó ẹ láyé lọ́wọ́ ta ni Pasuma fún òògùn dẹ́rù bàrí ta ni Pasuma fi ètùtù dẹ́rù bàrí ta ni Pasuma fi olúgbòhùn dẹ́rù bàrí ta ni Pasuma fi èpè dẹ́rù bàrí. Gbogbo ẹni yóò kọ́ fẹ́ gòkè tí ara rẹ bá ti wúwo ò ní dókè. Èèyàn fẹ́ gun òkè nítorí wọ́n wá so táǹkì omi mẹ́yìn yóò jábọ́ tó o bá fẹ́
ga ohun tí wúwo jùlọ kẹ̀ẹ́dá tọkàn rẹ̀ ó fúyẹ́ bí wàá ṣe là kò ní yí ọ ọkàn fúfúyẹ́ ló dé Pasuma ó soríire débì. ọdún tẹ bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù kọ́lá àbáyín ká ọdún tẹ bẹ̀rẹ̀ orin ni. tẹ́nìkan ọmọ yín jọ́nà ẹ wá dìde ayé wa ń gbọ́ yín ayé wa ń mọ̀ yín ayé wa ń pè yín kọ̀ wá jẹ́ wípé ọlọ́ọ̀lẹ̀ rí. ọ̀tọ̀ ni ọlọ́ọ̀lẹ̀ rí láyé ìgbà táwọn kìnìún ń bẹ ẹ kọrin bá àwọn Haruna Sọlá ẹ̀yin sì ṣe ti yín wọ́n sì ṣe ti wọn. òkúta wẹ́wẹ́wẹ́ òkè gbẹ́mì ẹ̀yin sì ń kọ́ ti yín òkè òsì gbẹ́mì. ayé ìgbà tí wọ́n máa ń mú olórin pọ̀ jẹ tí nǹkan lè tí kálukú ṣe é lákọlá ní búburú gan ẹ̀yin náà máa ń ṣe é sì ń rí iṣẹ́ ẹ̀ sì pẹ̀jẹ̀ ẹ̀ ń wá ọkọ̀ ẹ̀ lulẹ̀ tọkàn yín ọba mọ́ ni ibi àníyàn lọ́lọ́wọ́n ọba ti já yín. lọ́gbẹ̀mí rẹ̀ sọ̀rọ̀ tẹ́mi rẹ̀ bá fúyẹ́ kò sí kankan because ẹni ọbẹ̀ ti lè fúyẹ́ ọdún kan wà tí mo lọ fún training odò wíwẹ̀ fún swimming training láti lọ́ọ́ wẹ̀ lódò pé mo fẹ́ máa swim ẹ máa exercise ẹ máa tóbi bọ̀rọ̀kọ̀tọ̀ ẹ gbéra kọ́lọ́kọ́lọ́ it's a health advice ẹ ṣe kúsákúsá exercise ẹ sọ ohun tẹ́ jẹ́ olójú orí kan mọ́ jẹran púpọ̀ mọ́ ẹ̀yin ọlọ́tí ẹ stọ́ọ̀bù ẹ̀ kò bá làáfíà mú ṣé lukumanu ẹ̀ màsìkò yìí lè fò sókè nísìnyí. Ahayakumullah. President ẹ̀kọ́ lẹ́ẹ̀mejì ẹ̀ nàró gábò ẹ̀yin tẹ́ wà lẹ́yìn tẹ́ ẹ̀ bá rí pẹ̀sì ẹ̀jẹ̀ ń gbọ́ President nàró fò sókè. Ahayakumullah. Sẹ́ni ayé. Mo fi mọ́rọ̀ wá ní o ẹni ọba yọkùnrin ẹ gbówó fún o. Ahayakumullah. Àwa débi tí wọ́n fẹ́ kọ́ mi níwèé odò yẹn níbi swimming pool nígbà tí màá fi gbé ọwọ́ méjì gbàgbàgbà Ọlọ́run ló ní ọmọ jẹnu àwẹ̀ àwẹ̀ ọba já lórí èyàn ti mú mi bí gáàsì mélòó kan ẹni tí wọ́n kọ́ mi wá fọwọ́ lé mi báyìí wọ́n wá ní tó wà ń bẹ̀ ni pé ẹ̀tẹ̀ rálẹ̀ ẹ má ṣèṣe bí gbà pé odò yín omi yẹn fẹ́ gbé yín ẹ relax ẹ kàn gbà pé kò lè gbé yín àfi bí eré ńgbà náà ta n bá lẹ́kọ̀ọ́ lórí ọmọ ẹ̀kọ́ ìwẹ̀ lọ́rọ̀ pé òun kọ́ mi ṣùgbọ́n wà sí ni mo mú jáde. Gbogbo owó tó máa ń dín sí gbalagbalagbalagbalagbala ohun tó ń lé yẹn ló máa tẹ̀ ọ́ rì tú gbogbo nǹkan lẹ̀ bí ìgbà wípé ọ̀ sáré tẹ̀lé tú gbogbo nǹkan lẹ̀ bí ìgbà wípé ọ̀ nídìí ẹ̀ èèyàn lásán èèyàn ẹ wo owó bàbàbàbà tẹ̀ ń fi tọrẹ ẹ dákun bẹ́ẹ̀ ti rọ̀gbà yìí kàṣókà yìí ẹnìkan ló sì bí àdúrà òbí kan ló sì gbà lórí wọn èyí náà rọ̀ fàyí àwọn tó bí yín ká o tẹ bá níwọ̀ Ọlọ́run bó bí pàṣọ ṣe pé èmi mo bí eléyìí ẹ tún wá fi tàlájì tọrọ pé Ọlọ́run tèmi náà di ọmọ pé wọ́n yẹ kẹ́lòmíì inú wa lónìí tá a bá wọlé wa padà láyọ̀ àtàláfíà ká sì kúnlẹ̀ ká níwọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ gbé alásàlátù nìyẹn bá fẹ́ dálẹ̀ kò lè rérò báyìí. ẹgbẹ́ olórin alájì òní háwó fún yín o èyí lẹ́ẹ̀tún mú nínú tẹ́ ní wa gbogbo yín tẹ́ dìde àpọ́nlé sí bàbá yìí gbogbo bí ẹ bá dé aṣọ yìí ò ní yá lára yín. Àmín. èyí dàbí kárí ọ̀rọ̀ káwọn tún fàdúrà kún àdúrà ọba yìí kọ́ ilé. Wa ahsana bina'uha. bíbá mi ọlọ́fà àsùnmọ́ ọ̀kín ọba mufutau Gbàdámọ́sí èso ọyẹ lẹ́ẹ̀kejì kábíyèsí ọlọ́fà bí wọ́n ti tún àfikọ́ tí wọ́n tún mọ́sálásí kọ́ bí Ahmadu Aláwìyé kò ṣe kọ́lé ńlá. Masha Allah. mistura tèmi ní sọ́sẹ̀
bí wọ́n ti kọ́lé ńlá tí wọ́n sí tí wọ́n tó rọkọ̀ ńlá sí i bẹ́ẹ̀ lọ́ba yìí kọ́ ilé kan àgbàyanu lé ni. wọ́n sẹ́yìn náà wọ́n sọ náà fi àtọ̀ àmọ́. bàbá wa àlùfáà ní ẹlòmíì máa kọ́lé tí ò ní nǹkan tò sínú ẹ̀ blọọkù lọ́dà ilé ọ̀dà lọ́dà ilé ẹlòmíì o ẹni ni wọ́n sì fi ń jókòó nù lé àṣírí pop ò tí ì bò àṣírí tv ò tí ì bò àṣírí àga ò tí ì bò ṣùgbọ́n tẹ ẹ bá rí ìta ẹ gbà áhá ọkọlẹ oore ni ọlọ́run ó ṣe é délẹ̀ fún ọ. ọba tí ń sọ̀tàn rẹ̀ fún yìí wọ́n ní òun kọ́ ọ nínú ọkọ̀ níta ẹ máa wo Abdulaziz Ọ̀túnọlá ìmùlẹ̀ awo Pasuma ikú rẹ̀ mọ̀ wọ́n pọ̀ mọ́ ẹgbẹ́ o ikú mọ̀ pọ̀ mọ́ ẹgbẹ́ o ẹsẹ̀dẹ̀ ọmọ báńkì Amẹ́ríkánà ẹ dákun bẹ́ẹ̀ bá ti lọ ní òyìnbó yìí l'Amẹ́ríkà ẹ máa má wa náà lọ. ìlú náà wù mí ọlọ́run jẹ́ mọ́ bẹ́ẹ̀ ẹ gbọ́ lọ́run tóbi. wọ́n sọ náà fi àtọ̀ àmọ́. bá a ti jókòó yìí Sheik Al-Fulani sẹ́mi wáyé afa wa líla wọ́n ní bá a ti jókòó yọ ọba ẹ wá ní nígbà òun ti kọ́lé tí ò sírú ẹ̀ gbogbo ẹ̀yẹ yẹn máa bọ̀ ẹ wá jẹun. wọ́n dà á ná sàìlì àwájìlá sàìlì alẹ́ àbí dáwà lìgìlì máa. gbogbo èèyàn ẹ máa wọlé ẹ máa jẹun ọ wá gba àwọn bánsà ọkọ̀ wọn sẹ́nu ọ̀nà alìgbìlímọ̀ àwọn tí kẹ́ wọn ti ya àwọn security ó kó wọn sẹ́nu ọ̀nà ọ wá ní kó kálukú ọmọ wọlé kó máa jẹun. yẹsẹ̀ àlùna máa ń kọ́jà àhálíwá ìtumọ̀ àìbá. wọ́n ní gbogbo ẹni ọba ti wá jẹun tán ní Pasuma wọ́ndà wọ́n lẹ́ni yóò tó bá ti jẹun tán fi gbogbo ilé hàn thousands làbàtà wà ń bì. yẹsẹ̀ àlùna máa ń kọ́jà àhálíwá ìtumọ̀ àìbá. fàwọn afáhàn tí wàá hayé síbi dáadáa. Pasuma wọ́ndà wọ́n ní ẹni tó bá ti wá jẹun tán àwọn security tó wà ń ta tí máa ti lọ wọ́n wà ní bí èyí ṣe dáa tó yìí. àlíwá ìtumọ̀ àìbá. bóun ọba ṣe kọ́lé yìí tó dáa tóun ní ẹ wá jẹun yìí àlíwá ìtumọ̀ àìbá. ajá bẹ̀rẹ̀ wá sọ. wọ́n ní ọba yóò ní ilé tó dáa tẹ́ ẹ wá jẹun yìí kí lẹ̀yin rí nínú ilé yìí tí ò dáa. jẹ́rí kankan nínú ilé yìí tí ò dáa. kí ló wà nínú ilé yìí tẹ́ pé bí ilé yìí ṣe dáa tó ẹ̀ẹ́dẹ̀ wọ́n ní gbogbo àwọn èèyàn tó wá jẹun wọ́n bí wọ́n bẹ́ẹ̀. fàyàkùlù nàlá. wọ́n ní kò sí ẹni tí ó wàá jẹun tán fàyàkùlù nàlá àwọn àfẹ bí ilé yìí ṣe dáa tó yìí fàyàkùlù nàlá àwọn kan kò sí àlébù ẹyọ kan. kò sí. kíni yìí dá kalẹ̀ kíni yìí dá dókè kíni yìí dá déwájú kíni yìí dá dẹ́yìn kíni yìí dá dé kíni kan wọ́n ní kò sí aburú bẹ̀bẹ̀ ilé yìí lọ dáa jù. وهم لا يعرفون أحدا من الدخول أتداون في آخر الناس. wọ́n ní gbogbo ẹni ó wá inú ilé tí ọba kọ́ yìí kò sẹ́ni tó sọ pé burú bẹ́ẹ̀ wọ́n ní gbogbo wọn sọ pé ilé yìí dáa ni. Pasuma wọ́ndà gbogbo ẹni tí ń bá ń jẹ lábẹ́ èèyàn wọ́n yìí bá yẹn sòdodo. tọ́ba kọjú sí ọ táò. tọ́ba ti kọjú sí ọ. tọ́ba kẹ́yìn sí ọ táò. tọ́ba kù wọ nìkan tẹ́bàrà rẹ wá. kéèyàn máa kú lọ báyìí ẹni tó ń fún yàn lóúnjẹ ọmọ pé ọ̀gá mi move on. àwọn tí ń tẹ̀lé èèyàn ní pààyàn. gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ àwọn tí ń tẹ̀lé yín tí wọ́n bá bá yín sọ̀rọ̀ ẹ digest ẹ̀ wò náà kẹ́ ẹ tó gbà o. kò jẹ́ bí o kò fẹ́ kó o bínú torí o ti ń jẹ o. tẹ́nì kan bá sọ pé aláàjì bínú sí ẹ kọ́kọ́ wò ó gbà ó yẹ kí n bínú ṣùgbọ́n ṣé bínú lọ́kàn. èyí tẹ́ ń tẹ̀lé àwọn èèyàn ńlá tẹ́ ẹ máa kọ́ wọn bí ìjà tẹ́ ẹ máa kọ́ wọn bí ìbínú tẹ́ ẹ máa fi ẹ máa fojú kan lágbájá mọ́ o ẹni wá solúsàn sọ̀rọ̀ kó tó bàjẹ́ tí ò nídìí ká yanjú. bàbá Al-Fulani ṣé kí n ju kí ni ilé o ti dá. وهم لا يعرفون أحدا من الدخول. wọ́n láwọn èèyàn tí wọ́n wá jẹun nílé ọba gbogbo wọn gbé ilé yìí kò sí ohun tó dáa tó kò sí pé èèyàn ti rí ni o. bẹ́ẹ̀ bá fẹ́ wọ mọ́tò ẹnìkan bá yín wọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ wọ yàrá òtẹ́ẹ̀lì ẹnìkan bá yín wọ̀. tọ́lá gbọ́dọ̀ bá rí pé àwọn kan bẹ kò sí òtẹ́ẹ̀lì tí wọ́n fẹ́ wọ̀ wọn èdè sùn àwọn èèyàn bá wọn sùn wọ́. ẹ̀sùn ẹni tí ó
bá yín wọ sàárè. ilé àdáwọ̀. kódà bẹ́ẹ̀ lómi ò ní bómi sùn kò kàn lè sùn pé kó wọn ṣẹ̀ṣẹ̀ báyìí kẹsẹ̀ yẹn ọmọ bá ẹnìkan kan ẹlòmíì ti dá gbogbo ẹ̀ kọjá kò sẹ́ni tí ò lálébù kó kéèyàn ó fi odidi lélẹ̀ láì mọyì ọdún kọ́mọ sùn ní hòtẹ́ẹ̀lì Ọlọ́run dá wa lọ́tọ̀ọ̀tọ̀. mi ò dákọ̀ ènìyàn kankan. àmọ̀lẹ́kọ̀ rẹ̀ náà náà. wàhùn la yarifuna damina dukhul hatta ja'una sufi akirin nasi alayhim marqaqatun. gbogbo ẹ̀dá tó bá sọ ohun tó bí inú jù òun ni ẹ kọ́kọ́ wo ohun tó ṣe èèyàn tó bá dúró báyìí níbi tí gbogbo èèyàn ṣe báyìí ìbéèrè ni ẹ kọ́kọ́ bí ẹ mọ́ bàjá ṣé pàtìlá ẹ̀dá tó yẹ pé nígbà táwọn èèyàn ṣe báyìí kábíyèsí o ọlọ́lá jùlọ ṣé wo òun wá ṣe báyìí ẹ má pè kí wọ́n fọ́ etí ẹ̀ ẹ kọ́kọ́ torí jọ́jí ṣètánì lòun ò ní tẹríba fádámà ìbéèrè lọ́lọ́run béèrè wípé kí ló ṣe ọkọ nígbà tèmi tí mo dá yín pàṣẹ isa amaduka nígbà tèmi pàṣẹ pé forí kalẹ̀ fádámà fasajadu illa iblis àfiwọ́ èṣù nìkan ọlọ́run ọ̀fọ́ etí ṣètánì lẹ́ẹ̀kan náà ọlọ́run ní kí wọ́n tẹríba ọlọ́run tí ò gbọ́dọ̀ pàṣẹ tì gbogbo áńgẹ́lì wa tẹríba fádámà èṣù nìkan wá ṣe báyìí wọ́n yẹ kí wọ́n lù ú ṣeréṣeré bẹ̀tẹ̀ ọlọ́run ọ̀jọ̀ wa ọwọ́ akọ́kọ́ ni kí ló ṣe ọ́ ìwọ nìkan láàrin èrò ìyẹn ni ò bá fi ní lọ láàrin èrò àtàrí ẹ̀ fi o torí lọ́dún gbogbo èèyàn tẹríba òun nìkan ni ọ̀tẹ́ gbà ọlọ́run wa ni kí ló ṣe ọ yìí ṣúwa ni kàlẹ́tà ní mí ná. nàrí wà kọ́lákìtà mi pé. wọ́n ní ìwọ náà inú náà ló ti dá òun èṣù wọ́n kàlẹ́tà òun mi dé ó sì dá òun lára yẹ̀pẹ̀ sọ mo bìlífù pé mo hàn tìjú lọ. frustration ní sẹlómìn ti ń bínú yín ọmọ àpọ́nlọ́ ń kẹ́ yín ó wà frustrated pé ìwà ayé wo ni tòun láfi pé ẹ di akọkù àwọn ènìyàn kan wà bẹ́ẹ̀ ṣubú kọ̀ọ̀kan wọn oore yín ọ̀kan wọn wọ́n kàn wọ́n wípé àwọn náà dìsáàfù oore ṣùgbọ́n oore ọ̀bọ sí wọn lọ́wọ́ so ẹni wọn ti wá gbà pé ìwọ tó ṣoríire yẹn gbígbà pé tàwọn ni wọ́n fún ọ. ẹ dákun ẹ fọ̀rọ̀ tútù múnú àwọn èèyàn bọ̀ ohun tó ń kálukú ń pass through ọlọ́run lọ́mọ o mẹ́wàá ń ṣẹlẹ̀. òní sọ fún ẹni. kẹjẹ ń parí ọ̀rọ̀ yìí. wọ́n láyà rí fún àdámínà dùkúl. wọ́n ní kò sẹ́nìkan tó wọlé tó sọ pé lé ọ̀dà àfìgbà táwọn méjì kan wá dé. àtàjà àwọn ẹ̀sùn bí àkìrí náà sí àléyìn mọ̀rẹ́ kọfà tún. alájú abdulgani ìbọ́lájú mọ̀ kí dáadáa abdulkadir ibrahim ní àwọn tíìmù tèmi nù. so ẹmúkẹ́ ló bẹ́ẹ̀ ọtí ọ̀dà ọlọ́wọ́n ọ̀fẹ́ o. àyàkùnlá. àwọn méjì yẹn náà wà ní. rọ̀ìnà ìbáni ìfìnnìní. wọ́n wá ní ohun táwọn rí bẹ̀ ni pé nǹkan méjì ni ọ̀dà. bàbá ṣé wà lọ́la ní. wọ́n ní nǹkan méjì ni ọ̀dà ń bẹ̀. àwọn yìí wá ní báwọn ṣe wọnú léyìí dá o. àléébù méjì kan wà bẹ́ẹ̀. sẹ́ni bó ṣe wí báyìí security tó wà lẹ́nu ọ̀nà ọkọ̀ọ̀kọ̀ fa ẹnìké ní mọ́ra àvíw. fàbàṣù. wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kó lílù fún wọn wọ́n bá dè wọ́n mọ́lẹ̀ wípé ẹ dọ́dọ̀ ọba ẹ ń ṣe èrè bíbí ìṣe dáa tó lẹ́yìn tẹ̀ jẹun tán tó bá tẹ̀ jẹun kó tó jẹun lẹ́ni ibi ọ̀dà tẹ̀ jẹun wọ́n wá ní owó ni òjé wọ́n lè sòdodo ọ̀rọ̀ fún wọn nígbà táwọn bá ti ń gbọ́ owó lè sọ̀rọ̀ wọ́n ti tẹ̀ jẹun tán. fàbàṣù. wọ́n bá so wọ́n bá lọ pé wọ́n bá wọ́ wọn. fàkàbàrù màlíkà. wọ́n bá lọ fún ọba ní òwe àwọn wèrè méjì kan wá o. ìmọ̀gọ́lù àwùláyé bàkọ́lá ìmọ̀lẹ́kùn kúntù. wàkùnkù fi àìbí wá ibi. wọ́n ní jọ́ta àti kọ́ ibi ẹnìkan ọ̀sọ́ pé òun rí àléébù ẹ̀yọ̀ kan rí ẹ̀yìn wá lẹ́ẹ̀rí méjì. nǹkan mi nǹkan ṣe yìí ìgbéraga ní síwájú ìparun ẹnìkan ọmọ tán ẹja dẹra lẹ̀ fúnra wọn bí Paso ti ṣe yìí. Paso dẹra kalẹ̀ fún oníyíbọ̀ wọ́n jọ kọrin ọjọ́ tẹ̀ ń ṣe
ẹlòmíì ọmọ wípé yóò padà rí báyìí àwọn olórin míì náà fẹ́ sí ọjọ́ ti lọ ní. torígbà tẹ́yìn bẹ̀rẹ̀ pọ̀ wọ́n ò pé kí ni wọ́n ń ṣe yìí the first Fuji artist tó kọ́kọ́ kọrin pẹ̀lú oní hip hop. ohun tí wọ́n bá rí lára Paso lórí àwọn èèyàn méjì kan wà wọ́n jiyàn láàrin ara. ẹ bá parí ẹ̀ ké ni wọ́n sọ fún kéèjì kó ló bí bò lọ wọ́n bá súnmọ́ yẹn rárá. ṣé màá wí pé ibi tí wọ́n bá ní ẹ lórí. ọkùnrin ńlá. ó di ẹni ẹ̀kọ́ lé òun náà ti dà. ẹ bá wo arákùnrin ìwọ lè sọ pé ó dá lọ́nà bí ó dá ibi tá a parí ẹ̀ sí náà ni pé ó dá lọ́dọ̀ gbogbo wa níbi ẹkùn sí Ọlọ́run ò ní járe. àmín. torí tó bá bẹ́ẹ̀ níbi ẹkùn sí ká tó wo bọ́lọ̀ ṣe dọ́mọ ènìyàn ni ó tí ọmọ ènìyàn bá ti níbi tó kù sí kó tó rí dáadáa rẹ níbi àìdá yẹn lẹ́nu ẹ̀fẹ̀ kéde lákòjá yẹn ó ṣe báyìí lórí ntí nbí tí mọ́rọ̀ ọgbọ́n ni ẹ Paso bí nǹkan ṣe dáa tó yìí náà bí nǹkan ṣe dáa tó yìí tẹ́lómi bá fẹ́ mú kọ́ máa tiẹ̀ jáde báyìí tí ọba jẹ́ pé yìí bá ti sí ni máa di pé kò sí ohun tó lè ṣe àlè hétí ẹ̀ ọ̀fẹ́ ẹ̀ lè kó sí ilé mi pé ẹ̀ rí pé kéé ṣe èèyàn kọ́lọ́ ń ṣe dalẹ̀ ayé mi. àwọn méjèèjì náà lè kéwú ní ọjọ́ ti lọ àwọn afá mi ti ṣẹ́ mi lójú àwọn méjèèjì wọn ní ọba wa ní ẹtú okùn lọ́wọ́ wọn ṣùgbọ́n ẹ dè wọ́n lọ́wọ́ sẹ́yìn kí ni ọ̀dà ó ní ohun tẹ̀mí kọ́kọ́ rí ni wípé nígbà táwọn èèyàn jẹun tán lálẹ́ àná wọ́n ní ibi yìí padà dá pé àwọn èèyàn padà lọlé ó padà kulẹ̀kùn nìkan ó padà ku wíńdò nìkan ó ní tó bá jẹ́ pé kò sálẹ̀ẹ́fù kankan níbí ni kò yẹ kí bí ó dá àbí ẹ̀ ẹ́ close ibi ni ọba ní àtìlẹ̀kùn sáàjẹ́ kí wọ́n jí nǹkan lọ torí pé bí ní àlébù náà nìyẹn torí pé ohun tí wọ́n lè jí lọ ń bẹ. ó lẹ́lẹ̀kejì àlébù tí bí yìí ni wípé bẹ́ẹ̀ ṣe kọ́ ọ tó dà yìí ẹ̀yin ọba bẹ́ẹ̀ wà ń bẹ̀ tí oyún wà ń bẹ̀. àlìjánnà Ọlọ́run kì í dá iná Ọlọ́run kì í dá ibi yìí ń dá ohun tó wá jẹ́ kàyéfì ni pé bí lè ṣe dáa tó yọ sàárè mi. Tiẹ̀ wá yọ obì kan bẹ́ẹ̀ bọ́ bàbá tiẹ̀ wá kú ààyè ní. wọ́n ní táwọn onídọ́jà lè wú àwọn ò sọ pé kò dáa o ṣùgbọ́n kò jẹ́ ọ́ dáa tó. sẹ́mi pé òun tó ní kò yẹ kí ibẹ̀ ọ́ dá ṣéèdì kan bẹ láyé tí ò ní dá ní túmọ̀ sí pé kò sí ohun tí ọ́ dáa tán tí ò ní kù síbi kan. bọ́bá sọ wípé kò yẹ kí ibẹ̀ ọ́ dá nọ́ọ̀mà ni ọjà ń dá mọ́sálásí ń dá ṣọ́ọ̀ṣì ń dá ó náà gbà tí wọ́n gbà coronavirus dé wọ́n tilẹ̀kùn Káàbà. tó ọlọ́wọ́ ọ̀dàbí kankan táwa pé ẹsẹ̀ rí jámbẹ́ ńjọ́ kan kò sí àyè yẹn túmọ̀ sí pé kò sí ohun tó lè ṣe kọ́ máa wà ń bẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé di ẹrù rẹ kókó náà o. ní kókó náà. ilẹ̀ òní lọ mọ́ o ilẹ̀ ọ̀la ọmọ Ọlọ́run ló yé o. ẹjọ́ lóòótọ́ ẹdúró tàwọn òbí yín ẹdúró tàwọn ẹbí yín ẹni tí wọ́n bá mọ̀ yín mọ̀ ẹ méjì ọ̀bẹ ẹ̀dọ̀tí ẹ̀. bí Pasuma wà kọ́ṣọ̀n gbogbo nǹkan tó bá fẹ́ ṣe torí wọ́n mọ̀ pé èèyàn tẹ wà lára àwọn tí wọ́n ń pè máwọn pọ̀. lónìí mo fi àṣẹ tọ́lọ́run dìgílẹ̀ àánú ayé rẹ gbogbo ogun yóò tó lè kọ́ ọmọ ìjà ogun náà ṣubú lulẹ̀. ẹni ọba ní ohun tí ó gbà lọ́dọ̀ Ọlọ́run kọ́ tẹ́wọ́. tọ́ba ní tó fẹ́ gbà wájú Ọlọ́run. alájọ wa Pasuma wọ̀nyà a sì close aṣọ rẹ tẹ́lẹ̀ omi ìbẹ́ ti súnmọ́ àfa yìí máa ń rà àfa àfin ẹgbẹ́ yẹn àfa lẹ́dọ́kọ̀ yìí pim àsìkò eré ọ̀tọ̀ àsìkò Ọlọ́run dé ọ̀tọ̀ Paso wa ládé o tí aláàjì yìí ọba ní í ṣe ohun tẹ́ ẹ bá ti Paso tí ọba ti fèsì ẹ lọ wọlé àdúrà ṣùgbọ́n yìí tó bá ti ní pẹ̀lú ògbọ́ náà bá ẹjọ́ di bàbá yìí kéèyàn lọ jẹ gbèsè kí ni ẹ̀ka yìí ó ti lọ lẹ́ẹ̀kan náà yẹn ṣùgbọ́n yìí tẹ́ ẹ bá tọ́wọ́ sá ní tí ọba ti fèsì lọ wọlé àdúrà o ṣùgbọ́n tó bá ti ní bẹ́ẹ̀ ni aláàjì kì í yà wọ́n nípa ya àdéhùn ọmọ onítíátà kan kọ ọ̀rọ̀ bí ọ̀sẹ̀ méjì nígbà tí wọ́n pósì throwback photo
obìnrin onítíátà náà ní òní dárúkọ wọ́n wá sọ wípé àwọn rántí ọdún táwọn ya fọ́tò yẹn tó jẹ́ pé Pasuma Wonder lọ ẹ̀bù àwọn láti gẹ́ẹ̀tì fóònù nígbà táwọn ń lo fóònù tí wọ́n fi rọba báńdì dè ẹ̀wùjọ́ tí Paso ti ń ṣoore bọ̀ ẹni yẹn gbé tiẹ̀ sáyé ni ó lè ti lówó ní sọ̀sùn gbọ́ngbà yẹn pípa òun náà bá ká fóònù tí kò ní ra gidi ní. gbogbo tẹ́ ẹ bá fẹ́ dání Pasuma Wonder dání ọ̀ tẹ́ ẹ bá fẹ́. ìyá yín ò ní fojú sunkún yín. Àmín. gbogbo ojú ọ̀nà bá fẹ́ máa dání à gbogbo ẹ̀yin kásẹ̀lẹ̀ déta àti ìrọwọ́ yín lẹ́ẹ̀kan o. Máa tẹ́wọ́ lábẹ́ àníyàn máa dàníyàn fa. àwọn kásẹ̀lẹ̀ déta ìrọwọ́ wọn. Ọyá máa dàníyàn. sọ́ńtò bá fẹ́. Béèrè iwájú Ọlọ́run. àwọn bàbá ló jókòó yà á lóògùn ṣùgbọ́n àṣẹ àdúrà bẹ̀rẹ̀. Oyè kó sì dàṣẹ. Pasuma ẹ̀yin nu Ọlọ́run. Àmín. Allah. gbólóhùn tó ga jù tá a lè wí àfàṣìbí aláwọ̀ jókòó yìí púpọ̀ nù tí ń wí wọ́n mọ̀ adúró tí ni wọ́n yẹ ní Pasuma. Dàníyàn tẹ tó mọ àwọn àfa wa táwọn náà ń dàníyàn kárakára báyìí sọ gbọ́ bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ ṣe fún wọn. ẹni ọba mọ̀ tán dáadáa ọ̀rọ̀ máìkì jíjà lẹ̀ láàrin olórin kan àtàfà tó ga jù ńgbà náà tó lòun lọ kó oṣù ọkọ̀ àjẹ́ ẹni ọba mọ̀ tán ló lè máa ń tí sọ. ọ̀rọ̀ máikrófóònù lóde wàhálà jẹ́nẹ́tì méje dákọ̀ àfa kan àtolórin àgbọ̀ ọlọ́run bá kẹ́ wọn. ẹ̀mí ọ̀dà kọ̀ wọ́n lọ́dà ọ̀rọ̀ máìkì sì dìjà pé máìkì olórin àáfàá lòun fẹ́ fi ṣe àgbàdo àwọn méjèèjì ń ṣàṣìra wọn. Paso nígbà tí Paso ọkùnrin mọ̀ wípé àwọn tá a fẹ́ lo máìkì àfi nǹkan bá nú òun náà tá gbé máìkì fún wa bínú ti rí lo bì í yàn máìkì yìnyín tí Paso fi ń kọrin òun náà gbélé wa lọ́wọ́ pé a fi ṣe wá sí àpọ́nlé ni ìfàyàtán ni pé nígbà náà yín ṣe kankan fún mi ẹlòmíì ìyàwó débi pé omi ẹ bá wọta tó bá sí fúnra rẹ̀ yóò tún kọ́ pọ̀fọ̀ sí ẹlòmíì gan gbára rẹ̀ gbọ́ dàníyàn wípé ọlọ́run ọba o gbogbo wíkíbi tí bá dé jẹ́ káàánú rẹ̀ sọ̀rọ̀ fún mi. Àmín. ẹlù ẹjọ́ ẹkọrin ṣùgbọ́n wà síta ṣe ẹmọdélé o ẹjọ́ gan Máa dàníyàn fa. Máa dàníyàn. ẹjọ́ dáadáa kẹ́ gbàgbé òrònú ṣùgbọ́n wà síta ṣe fún yín. Ẹ mú délé ẹ má jù síbí. ẹmọdélé. Máa dàníyàn fa. Ya huwa ya ma la huwa illa huwa ya ma la Àmín. 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 Ya huwa ya ma la huwa illa huwa ya ma la ilaha illa huwa. Àmín. Sáré máa para níyàn Ya huwa ya ma la huwa illa huwa ya ma la ilaha illa huwa. Lẹ́yìn ìwọ Ọlọ́run náà ni gbogbo ọjọ́ táyé bá ń jáyé dákọ̀ Ọlọ́run mọ́jẹ́ Pasuma para. Àmín. Wọ́n tún ra ọkọ̀ mílíọ̀nù olówó iyebíye ọkọ̀ yẹn lájọ gbé débi. ọkọ̀ náà ò ní pa yín. Àmín. ẹ ní fi pààyàn. Àmín. kò ní dáràn sí lọ. Àmín. àwọn yìí ti ń bẹ́lẹ̀ omi ó tún dé lóore. Àmín. gbogbo ẹni inú rẹ̀ bá yọ kọ́dún yóò tó kọlẹ̀ bí àti náà ó tún ra mọ́tò jìnkò. Àmín. ẹni tí kọ́lé lọ́wọ́ ó sì àṣeyọrí. Àmín. àwa ka fatia méjì. Fatia méjìlá ká. àkà kan jẹ́jẹ́. Ìkan jẹ́jẹ́. ìkan aláriwo. Ìkan aláriwo. oore jẹ́jẹ́. Oore jẹ́jẹ́. kó náà mo bá kẹ́. àtòore tó láriwo ní. Àtòrè tó láriwo nínú. ẹ rí i pé ohun tó lọ́hùn ṣe fún Paso ní ṣe oore tó láriwo ní. Oore ńlá ni. Ó láriwo. Ọlọ́run lọ́mọ mi tí ò láriwo tọ́lọ́run kan máa ṣe wẹ́rẹ́. Wàlá. méjèèjì ni màá tọrọ fún wa lónìí. ẹja kọ́ka fatia jẹ́jẹ́ àfi béèrè oore jẹ́jẹ́ àtẹ̀mí àti oore kọ̀kọ̀ tó jẹ́ pé olóore nìkan ni wọ́n mọ̀ pé oore dé fatia jẹ́jẹ́. ẹ ṣe sùúrù owó lẹnu ẹ dálẹ yìí ẹ ṣàtúwò náà ó kú fatia aláriwo ọmọ bá kẹ ọmọ gọ́vnà sùn thank you ẹ jókòó ó kú fatia wa kú aláriwo ẹ ọ̀kan oore tí ò ní ariwo tó ń pẹ́ bí ìgbà tí mo sílé lọ́dún yẹn ìdúrà ní bẹ́ẹ̀ pé oore ó gbére ó ẹ̀ mo ìtúnde tí ò mí. PFC gọ́vnà Ọ̀ṣun state wọn mú wa ọmọ bá kẹ dọ́là lẹ́ẹ̀kọ́ fún mi bá a ṣe jọ wà ọmọ 20,000 wa Pasuma Wonder ọ̀ya delight 50,000 naira Alhaji Pasuma Wonder ẹ ti fún àwọn àǹfààní abẹ́ka bá ti aláriwo ẹ má ti mọ owó wa ẹ má ti owó da àtọ ẹ dákun tó lọ lọ́wọ́
ẹ ṣe sùúrù ẹ máa ṣe ẹ torí Ọlọ́run ẹ já ṣàdúrà yẹn tán bọ́lọ́mọ bá ní òkun alóhùn àjòkun ọlọ́run bá lùbáríkà sí i gọ́fúnà Kánò ẹ ṣe ẹ já ṣàdúrà yẹn torí pé ohun tó o fẹ́ fún wa lónìí kọ́ ló wù wá kádùá rẹ ó gbà kó o wá wa kàn àwọn àdúrà ní òṣòro rí ẹ bá ti tan Facebook ṣèbílù nàìjíríà inú àwẹ̀ ẹ ti rí wọn ẹ ṣe òṣà ọ̀ya fájì aláriwo bọ́ọ̀ bá máa máa jẹnu àhóore tí ò ní ariwo oore ṣẹ̀rùbà wọn ọlọ́run ó gbé ilé ọlọ́wọ́ fájì aláriwo. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين